Ẹ káàsán lẹ́ẹ̀kan sí i. Ẹ kú dédé àsìkò yìí. Orúkọ channel mi ni Àìtàlẹ̀ Abiyamọ. Àìtàlẹ̀, Àìtàlẹ̀ o, Abiyamọ. Àìtàlẹ̀, Àìtàlẹ̀ o, Abiyamọ. Channel yìí wà fún tó ní í ṣe, tó jọ mọ́, tó lù mọ́ àwọn ọmọ wa, àwọn ògo wẹrẹ wa. Ó tún ní í ṣe pẹ̀lú ipa pàtàkì tí àwa òbí ń kó, tá a dẹ̀ ní láti máa kó nínú ayé àwọn ọmọ wa. That is our parental skills. Ó ní í ṣe nípa ẹ̀kọ́ ilé, ìdánilẹ́kọ̀ọ́, ẹ̀kọ́ nípa àṣà àti ìṣe wa. Tó, láàárín jù báyìí lọ lénìí, ṣíkún báyìí lọ́bẹ̀ ọ̀gẹ́, ẹ máa bá wa ká lọ.